àwa lálẹ́. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, ẹ kú ìyálẹ̀ta, ẹ káalẹ́ níbi gbogbo tẹ́ ẹ ti ń wò mí. Orí ìkànnì Àwa Lálẹ́ TV la wà. Tẹ́ ẹ bá gbàgbé, mo sọ wípé kó tó dìgbà tá a tún máa pàdé, wọn ò ní fẹ́ lòmíràn ṣe mí, wọn ò ní fẹ́ lòmíràn ṣe yín. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó tún fún wa lórí ọ̀fẹ́ lórí ètò yìí lónìí. Inú ìwé Ìgbàlónìgbàákà náà la ṣì wà. Lónìí, a ó máa wo ewì tí a pè ní ikú. Ikú, ẹ máa bá mi ká lọ. Ta ló fẹ́ kú kó nawọ́? Yèsó ti ṣetán tó fẹ́ ràjò àrèmábọ̀. Ẹni ṣetán ikú kó wí fáráyé. Ọ̀rọ̀ burúkú ohun ẹ̀rín. Gbogbo ọmọ adarí irun ló ń ké. Gbogbo dúníyàn ló sọ pé òde le. Àmọ́ gbogbo ẹ̀dá ló ń pète. Gbogbo ènìyàn ló ń gbìmọ̀ pé bó ti gbàlà ó máa ṣe lọ. Pé àwọn arọ́jú díẹ̀ sí wọ́n láwọn ó forí tì í bóyá òde adẹ̀rùn. Wọ́n ní kí ikú lọ ṣewé agbéjẹ́mọ́wọ́. Àwọn ò tí ì ṣetán ilé o. Wọ́n sọra wọn di kò kú mọ́. Bẹ́ẹ̀ àwáyé èkú ò sí. Gbèsè ni kú. Gbogbo wa la ó san. Bó pẹ́ àkùkọ akọ lẹ́yìn ọmọkùnrin. Bóyá àkùkọ akọ lẹ́yìn ọmọbìnrin. Gbogbo ayé ni oko bàbá rẹ̀ yóò dìgbòrò gbẹ̀yìn. Ní báyìí la parí ewì yìí. Ẹ jọ̀ọ́, kí ni èrò tiyín lórí ewì yìí gan? Ẹ bá mi lọ síbi comment section, ẹ bá mi drop ẹ̀. Ẹ sọ fún wa ohun tí ẹ̀yin bá rò. Lótìtọ́, ìlú ò da, ìlú ò fararọ. Ṣùgbọ́n kò sẹ́ni fẹ́ kù. Mo sì gbà á ládùúrà fún gbogbo ojú tó ń wò mí. Ọlọ́run á sọ ìgbà dẹ̀rọ̀ fún ẹnì kọ̀ọ̀kan wa. Wọ́n máa fèyí ṣèlọ lórí ètò yìí lórí ìkànnì Àwa Lálẹ́ TV. Olólùfẹ́ yín náà ló ń kí yín. Ìmúléró Ọládayọ̀ wípé ó dàbọ̀ ká fèrè pàdé.